Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Bembeyeke Television. Orí ìrìn la wà, a sì wò pé ó ṣe pàtàkì ká tún fi tó yín létí gẹ́gẹ́ bí ara àwọn nǹkan tó wà nínú ìròyìn, nítorí mi ò mọ̀ bóyá ẹ̀yin ti tún gbọ́ ìròyìn sọ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọba Apéjú ti Ìpétúmodù yìí tó tún ṣì ń jà rìnrìn. Ní báyìí, ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn wọ́n ní kábíyèsí ń fojú balẹ̀ ẹjọ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ṣùgbọ́n báyìí ohun tí ìròyìn yẹn sọ ni pé wọ́n ní orílẹ̀‐èdè Amẹ́ríkà ó ti pàṣẹ pé ọba ìyẹn kábíyèsí pé wọ́n ó pàdánù àwọn dúkìá wọn, pé àwọn dúkìá wọn kan bíi àwọn iléeṣẹ́ àwọn kankan tó wà lọ́hùn-ún pé wọ́n á pàdánù ẹ̀, tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ ohun tó lágbára díẹ̀. Bó tiẹ̀ pé ṣáájú àwọn èèyàn ní kò lè jẹ́ bẹ́ẹ̀, pé kò lè rí bẹ́ẹ̀, kò lè jẹ́ pé kábíyèsí tí Apéjú ti Ìpétúmodù ni wọ́n gbá mú lọ́hùn-ún, ṣùgbọ́n gbogbo àwọn kan ní ó ti ń fojú hàn lásìkò tá a wà yìí. Ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Òòtúfẹ̀, ọmọ Òòtù, ọmọ Káàárọ̀ Oòjíire. Ìwà ọmọlúàbí la mọ̀ wá sí nílẹ̀ yìí, tó sì jẹ́ pé ìwà ọmọlúàbí yẹn a gbọ́dọ̀ máa ṣàmúlò ẹ̀ ní gbogbo ìgbà àti ìgbà gbogbo. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ọmọlúàbí, ara ń tó wà fún ni pé ká ṣọ́ra fún àwọn nǹkan tó lè fa wàhálà, àwọn nǹkan tó jẹ́ pé ó lè mú rògbòdìyàn dání, àwọn nǹkan tó lè mú kí ayé ó bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi nǹkan sí èèyàn tàbí nípa èèyàn. Ẹnìkan à ń sọ̀rọ̀ níbìkan ni ló wá ní ṣebí a sọ pé Yorùbá, ṣe bá sọ wípé àwọn ọmọ Káàárọ̀ Oòjíire, àwọn ọmọ tá a wà ní apá ẹkùn ìwọ̀ oòrùn gúúsù, ṣebí gbogbo wa a máa ń sọ pé a dára, a gbọ́n, àwa la gbọ́n jù. Wọ́n á ní kó farabalẹ̀. Ìran Yorùbá jẹ́ ìran kan pàtàkì gbòógì tó jẹ́ wípé tá bá fẹ́ fi ṣeré, tá bá fẹ́ parọ́ fúnra wa ni, a lè fi ṣeré, a lè fi ṣé àṣà wa, ìṣe wa, ìlànà ìgbésí ayé wa ni ó yàtọ̀ pátápátá. Àwọn òyìnbó gan fúnra wọn, wọ́n fi òǹtẹ̀ lù pé ó stand out, ó yàtọ̀ pátápátá, ó yàtọ̀ pátápátá. So tó ń túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa ṣọ́ra púpọ̀. Ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí ti kábíyèsí yìí, ẹ̀kọ́ ni kó fi kọ́ àwa yòókù, torí wọ́n ní àgbà tó dìsú kòtò ni ó kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n. Ẹ jẹ́ kinní yìí kó kọ́ wa lọ́gbọ́n wípé a nílò láti ṣọ́ra, a nílò láti ṣe nǹkan lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Irú àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí sìn, wọ́n á tún kọ́ sínú nǹkan kankan tán bá lọ wádìí ẹ̀, torí pẹ̀lú ohun tó ń sọ báyìí, wọ́n bá parí gbogbo ìgbẹ́jọ́, tán bá ṣe ìgbẹ́jọ́ tán wá pé odidi ọba aládé ilẹ̀ Yorùbá wọ́n lu jìbìtì for real. Torí tán bá gbá wọn báyìí tí ìròyìn wá jáde pé bóyá wọ́n ṣe báyìí fún wọn, ó lágbára. Tó wá máa mú kán sọ pé kábíyèsí há sí Amẹ́ríkà, because ó ti ṣe díẹ̀ báyìí tí wọ́n ní àwọn aráàlú ti ń béèrè wípé kábíyèsí àwọn dà tí wọn ò ṣe wọn. So ẹ̀yin ọba aládé wa nílẹ̀ Yorùbá, à ń tàmọ̀ sọ náà ni wípé kí àwọn kábíyèsí wa kí wọ́n jọ̀ọ́, kí wọ́n jẹ́ ká ṣe, kí wọ́n wá àwọn nǹkan tó jẹ́ pé yóò mú ìgbáyé gbádùn bá àwọn èèyàn wa. Irú àsìkò yìí sìn, mo rí fídíò kan níbi tí wọ́n ti ń kó àwọn ará Òkè Ọya, àwọn èèyàn míì wá wọlé láti apá Òkè Ọya lọ́hùn-ún. Àwọn míì wọ́n kú ní wọn ìsọ ọmọ Nàìjíríà náà. Gbogbo àwọn tí wọ́n ń kó wọlé yìí, kí ni tí wọ́n ń ṣe lé lórí? Káwọn kábíyèsí wa ó jọ̀ọ́, kí wọ́n má kàn wò lásán, kí wọ́n má kàn sọ pé ẹnu agbègbè tí mò ń darí ni. Ẹ ṣèpàdé pọ̀, ẹ jọ̀ọ́, kẹjọ jókòó bíríkòtò, kẹ pé bíríkòtò lórí pé báwo la ṣe ṣe tílù yìí ó fi dára.
gbogbo àwọn baálẹ̀ wa yìí ẹ ṣiṣẹ́ pọ̀ lórí ìgbáyégbádùn wa. Ọ̀pọ̀lọpọ̀ ọkàn wọn ò balẹ̀ mọ́, ẹlòmíì ò lè lo oko mọ́, ẹlòmíì ò lè ṣe ọ̀pọ̀ nǹkan. Kí nìdí? Káwọn Fúlàní mọ́ pa òun, káwọn adìhámọ́ra kan mọ́ ṣe òun léṣe, káwọn kinní kan mọ́ wà á láabi sóun nínú oko. Ó ní nàá tó dẹ̀ ń túmọ̀ sí pé ohun tó yẹni ló yẹni. Àwọn èèyàn dẹ̀ ń sọ ohun tí wọ́n fẹ́ nínú gbogbo àwọn tá à ń rí. Ṣé ìròyìn kúkú ń gbé? A dẹ̀ ń rí gbogbo ẹ̀ lọ́tùn lósì. Eléyìí tí ìròyìn ń gbé ṣé kò tó torí tí àwọn kábíyèsí wa fi wà lórí ipò bí? Ẹ jọ̀wọ́ ẹ̀yin ọba aládé wa, ẹ jọ̀wọ́ ẹ̀yin ọba aládé wa, ẹ bá wá nǹkan ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. A mọ̀ wípé bí ẹ bá dìde tán, wọ́n ní àdánìkànrin ejò ní jejò ń yà. Bẹ́ẹ̀ ni, tí bàbá wa Olówu, bàbá wa Aláké Tẹ̀gbá, Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀, gbogbo àyàn ọba aládé wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ káàárọ̀ oòjíire ń bí, gbogbo yín bá kóra yín pọ̀ tẹ́ ẹ sùúrù jọ, tẹ́ ẹ sọ pé àníṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ àní dandan a gbọ́dọ̀ wá ojútùú sí ni, káwọn èèyàn wa lè máa lọ́nú oko, kó má jẹ́ pé a máa sánú oko. Òun ló ṣe pàtàkì. Ṣe pé ká máa ka oríṣiríṣi nǹkan máwọn ọba aládé, kì í ṣe pé kẹ́yin ọba aládé máa bára yín jà. Tá bá sọ pé ń bára yín jà, kò túmọ̀ sí pé bóyá ẹ̀ ń tahùn síra yín ní gbangba. Ṣùgbọ́n àwọn ìwà kan wà tí àwọn ọba aládé lè wù tẹ́ pé yóò máa ṣàfihàn pé àárín àwọn ará bíi àwọn bàbá wa yìí ó kù díẹ̀ káàtó. Nínú ìlànà bẹ́ẹ̀ ṣe ń kíra yín, á mọ̀ bí ìfẹ́ bá wà. Bí kò bá sífẹ̀ẹ́, á mọ̀. Ó sì ní mo ṣe tábìlì fún bàbá kan, bàbá yẹn sọ, bàbá yẹn ní wípé lẹ́yìn ọba aládé wa lásán, bí tẹ́ bá kàn ra bọ̀rọ̀ yín lọ́wọ́ àwa aráàlú, á mọ̀ gbéra wa pọ̀n ni, ìyẹn àwa fáǹsì. Àbẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin ọba aládé náà ní fáǹsì báyìí. Nígbà táwọn kan bá tò, wọ́n á ní ẹ̀yin ọba báyìí làwọn wá, àwọn kan tò ẹ̀yin ọba báyìí làwọn wá. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, àgbà ni yín, ẹ bá a pawọ́ pọ̀ sójú kan. Wọ́n ní tá bá jọ tọ̀ sójú kan ní jí ó lè hó ṣùkùṣùkù. Ẹ̀yin ọba aládé wa kí yín, ẹ kú iṣẹ́ ìlú, ṣùgbọ́n ẹ túbọ̀ bá a múṣẹ́ ṣe. Ọ̀rọ̀ ètò ààbò yìí náà, ẹni náà nípa tí yín tẹ́ lè ṣe ń bẹ̀. Lóòótọ́ a mọ̀ wípé agbára ọba ti dínkù nílẹ̀ yìí, tá a bá fẹ́ tanra jẹ lókù. Bẹ́ẹ̀ ni, agbára ẹ̀yin kábíyèsí wa ti dínkù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, báwọn olóṣèlú bá tẹ̀ sọ pé tí ẹ bá pawọ́ pọ̀ sójú kan tí oyin ṣọ̀kan, ìṣe pé ẹnìkan ń gbé sókè, ẹnìkan ń gbé sílẹ̀, ẹnìkan ò dìde kẹ́nìkan jókòó kíyàn kan, gbogbo ẹ̀ tí kò sí gbogbo yẹn, ìlú á tòrò. Á dẹ̀ mọ́ wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni, torí wọ́n Yorùbá ló ní ẹṣin tó ṣíwájú, òun ni tẹ̀yìn wò sáré. Ẹni tó bá sì ṣíwájú, òun náà ni ó gbàfe. So ní tẹ́ ẹ bá ṣe yẹn gangan, ẹ má lò lára láàrin ara yín, epo oníkálukú dipò ẹ̀ mú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. A dẹ̀ nífẹ̀ẹ́ yín pẹ̀lú gbogbo eléyìí tí ìsapá yín pé Ọlọ́run tiẹ̀ gbé yín lórí ipò yẹn. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ohun tó bá kù díẹ̀ káàtó, ẹ jẹ́ á kígbe ẹ̀ síta kí àtúnṣe àti ojútùú lè wà lórí ẹ̀. Àmọ̀rírì yín, Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí Mọ̀wẹ́ ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ wá jẹ́ kí n fi kinní kan kún. Ọ̀rọ̀ tí bàbá tí ọba Olóyèdé, ọba Joseph Olóyèdé, wọ́n ní pásítọ̀ kan náà wà tí wọ́n sọ pé wọ́n jọ ṣe iṣẹ́ lórí bí wọ́n ṣe lu ilẹ̀ Amẹ́ríkà ní jìbìtì. Ṣé ẹ rí i? Ara ń tà ń sọ lásìkò rere o. Ìránṣẹ́ Ọlọ́run wọ́n wà lóòótọ́, tó sì ń túmọ̀ sí wípé gbogbo nǹkan tó bá yẹ kéèyàn ó ṣe ló dáa kéèyàn ó ṣe o. Kéèyàn fi pa integrity rẹ̀, kéèyàn dẹ̀ fi ṣe àwòkọ́ṣe Jésù tá a sọ pé à ń preach nínú Bible. Torí Jésù Kristi ní Bíbélì, a gbọ́ pé ibìkan wà tí wọ́n ti lọ́yàn lọ́wọ́ gbà tàbí ṣe gbá kan ṣàwo kan. Gbọ̀ngí ló ń bí gbogbo kínní. Àádáadáa ilé ayé, a fẹ́ lówó, a fẹ́ lọ́lá, a fẹ́ ṣe gbá, a fẹ́ ṣàwo. Ó ní ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á ṣe níwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì,
ẹ jọ̀ọ́ ẹ má gba àwọn èèyàn, ẹ má tàn wọ́n jẹ. Mọ̀ pé Olúwa á kún wa lọ́wọ́. Ìyí ni tí mo kàn fẹ́ fi mọ káàdì ẹ̀ ńlẹ̀ wípé ẹjá pàṣùjù bàálẹ̀ dé sùn alọ̀lọ̀ kájókọ tó dùn lẹ̀dọ́mọ. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo ara mọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ohun tí èmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme, ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yín tó lọ rẹpẹtẹ, ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn, ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Oní éka kan. Oakwood Estate Alápákó, ẹ wò ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan, Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira, òní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín, a sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o, àsìkò gbọ́n rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, kí náà sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ̀ọ́ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tí ẹ bá wà. Ẹ ṣé, ẹ káàbọ̀, ẹ ṣeun. Máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. Báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí, kẹ́ tó mọ bí tílẹ̀ yín wà ńgbà tẹ́ sanwó? Rárá o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa gbà wá ní. Ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí láti fojú rí lóde a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. Èmi máa ń kọ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise ibi tó náwó sí, owó ẹ̀ máa wọgbọ́ àtú mi. Ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn, mo ní bọ́wọ́ ẹni lówó ìtọ́ mi. Bàtà tó wá pè wá lánàá sìn pé ìlú wọn ti ṣe second plan, káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o. Àní kí a tó wá lọ fi rí èmi ń bí. Àwọn òkú mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà. Éka méjì méjì ní tiwọn. Méjì tí wọ́n kà máa lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè éka 5 ó ní tí ń bì báyìí. Kọ́sì bá yín gbin pákí àti àgbàdo. Ṣé gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti wọ́n dẹ̀ ṣàlàyé fún wa, wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí. Gbogbo Fúlàní nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. Àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé wọ́n ti wá ń wá bí tó bẹ̀ ẹ̀kẹta nílé
mi tí ìbá màálù àti fúlàní pàdé ní lágbàgbé báyìí ní ìtún tó ń fèmí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dáko bí kan wọ́n ṣe náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní fúlàní gba ẹran wọn bẹ̀ láti pè gbogbo oko wọn ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ní báyìí ó dàbí ẹni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí i pé owó tí ẹ máa dá owó sí owó wọn ní nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ o àmọ́ rírì yìí ṣé tún mú yàn wá sí pẹ̀lú ògo Ọlọ́run ṣẹ́yìn ló sì tún rà sí. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kó mi iṣẹ́ ìjọba wọn kò ká máa àwọn nǹkan bá bẹ́ẹ̀ náà wọn tó lè máa ṣe kó tó di pé àpò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ wọn máa ròkè o. àmì ẹ ṣe wo tọ ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn fúntàsí èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rẹ́ǹtì náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rẹ́ǹtì tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbé bá subscribe síbẹ̀ ẹ káre hehehehe.